Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. God bless you. Daji! Ó ti wọ́n tó lọ. Ọmọ dáadáa ò tí ì lọ tiẹ̀. Bẹ́ẹ̀ ni dájú. Tètè máa lọ kíákíá tètè máa lọ. Wọ́n fi wọ́n mi ẹ̀. Ọmọ ní ọmọ dáadáa ni ẹ. Mo láìkí ẹ gan o. Yes sir. Ọmọ tó dáa ni ẹ. Daji! Mo jẹ́ máa pọ́ ọmọ Dèjì ilé ni. Ọmọ dáadáa. Síbẹ̀síbẹ̀ ò tí ì lọ náà. Bẹ́ẹ̀ ni dájú. Àwọn oníṣòwò tí mi mọ̀ ni. Rárá sà. Kí ló dé tó wà tí ì lọ? Dájú tí fún mi kan ní sà. Ọmọ dáadáa mi ò tẹ̀wá ní chẹ́ńjì ni omi ò bá fẹ́ gan. Bóyá kẹ́kọ̀ọ́ wá kí lọ ṣe sà. Wàá lọ ṣe. Bẹ́ẹ̀ ni sà. Wàá ṣe chẹ́ńjì. Bẹ́ẹ̀ ni sà. Torí kí ni o bá mi bẹ̀rù? Kò ń bọ̀. Ọmọ gidi mo pè é lẹ́ẹ̀kan yẹn àbí? Bẹ́ẹ̀ ni sà. Ó ń ṣe ọmọ. Gbẹ́lọ́bọ̀ tó máa ń bẹ́ẹ̀ fúnra mi. Ẹ ṣe sá. Torí ẹgbẹ́jà bọ́bí kìíní. Owó tẹ̀lé wọ́n ní kí ti dì. Kúrò mi. Kọ́mọ ẹ̀gẹ̀ máa kú ẹlẹ́bọ̀. Ṣé Kristian ọ̀tẹ̀ ní ẹ̀rọ yìí? Bẹ́ẹ̀ni sá. Tọ́ọ̀tù wọn lọ lọ. AFP Foundation ni mo lọ lọ́dún. Ṣọ́ọ̀ṣì ni ibẹ̀ ni. Bẹ́ẹ̀ni sá. Wọ́n ti kọ́ yín ní kọ̀ọ̀kọ̀ ẹ̀kẹ́ máa gbé owó kẹ́ máa gbé ṣe ìgbà wọ́n dàlájà. Bọ̀dọ́dì mo ti wá sí ṣọ́ọ̀ṣì yìí rí. But the last time tí mo wá sí ṣọ́ọ̀ṣì yìí, mi láàkì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àwọn sáfíìsì. Kí ló dé? Torí ní ṣọ́ọ̀ṣì tiwa, tábà fẹ́ dá fún ìgbà yẹn tábà ti ní change. A máa múlẹ̀ ká gba change nìbọn. Àwọn ṣàyẹn lẹ́kì ń ṣẹ́wó. Àti báyẹn mi wọ sí. Rárá wa kì í ṣẹ́wó mi. Jọ ọ́fìn ọjọ́ yẹn ṣé o da ṣá? Dábì mi ìdá ẹ̀ tó wípé sí change tó wá dé. Ṣé wà mílẹ̀ ni? Bẹ́ẹ̀ni sà. Mo wá máa bẹ ẹ̀ṣẹ̀. Èmi náà wọ́n ní pé káwọn aṣọ́nà má máa ṣe owó kówó nínú ilé Olúwa. Ṣùgbọ́n àwa ní tìtorí ẹ̀ ókè 1,000. Mo fẹ́ dá 50 naira máa gba 950. Kí ló dé? Mo tún máa lè gbà. Ń bọ̀ gbà 50 naira wà gbà. Dájú 950 wà ní 950 má bọ̀ lówó díyàn. Ó jọ ṣé owó orí gan? Bẹ́ẹ̀ ni sà. Bàbá àti sábìsì kò tó lọ gbà wọ́ṣọ akọrin. Dáàbò mo níbi tí mo lọ wọ́ṣọ akọrin jọ. Ayé wa níbi tó lọ. Má bàṣọ òkò jẹ́ o, má bàṣọ òkò jẹ́ o. Ṣó sáìsì ẹ báyìí? Ó wọ́ mi dáàbì. Ṣé ló yọ ọ̀bẹ̀ ẹ báyìí? Kò wá mi sà. Bọ́bí láì. Dábìlà ògo. Ṣó sáìsì ẹ báyìí máa fún ẹgbẹ́ dáadé ó fún mi ní ògo fún ẹ ó ti wọlé. Ẹ káàbọ̀ sí àgbàlá wòlíì àgbà. Ìjọ ti wọnú ara wọn báyìí. Jẹ́jẹ́ mi ni mo wà nínú igbó. Ẹ̀yin lẹ́ni kí n gbéjọ wá ká ayé mọ́ mi. Gbọ́ mi dáadáa. Graduation àbí convocation lẹ́wọ́ ṣe ń bì. Ṣùgbọ́n ìjọ wòlíì ti ká ẹ mọ́ mi tó wà yìí. Jọ torí Ọlọ́run orúkọ ìjọ ìlàgbé ní ìjọ Instagram Parish Ministry IPM Progress. Yéṣu olú àwa mẹ́ta ti tó gbọ́ ó ṣe o. Jọ torí Ọlọ́run nínú ìjọ yìí sáré fún àwọn ìfilọ̀ yìí àwọn kan níbẹ̀ ni wípé nọ́mbà wà lẹ́lẹ́yìn èmi ò láìkí ariwo tó wọ́n ìpè wà ń bí ó jẹ́ kó ọmọ ẹ̀dá tó lè máa gé hùwẹ́ tí wọ́n ti vibration báyìí o. Láti bóyá kó pa wọ́n. Tó yẹ kó switch wọn off. Fẹ́dẹ̀tọ̀ ẹ̀jọ̀ gbogbo bébì kó go on vibration. Ọmọ yẹn ó tọ̀ ọ̀ má jà já o. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nínú ìjọ yìí ó lè gbé ẹ̀mí ẹni à o. Tó bá tún mọ̀ kó ṣeé ṣe kẹ́mi gbé ẹ. Tí n bá gbọ́ káíbí máa lé ẹ dànù ni kò jù bẹ́ẹ̀ lọ. Ní báyìí a fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìsìn wa àwọn orin tẹ́ ti pa tìtẹ́ ẹ̀ kì í lò mọ́ la máa lò nínú ìjọ tiwa
tó bá tún mọ̀ kó ṣe é ṣe kó má kọrin máa gba lẹ́yìn lọ báyìí tí bá ti parí kó wọlé padà. Ó fẹ́ ràn mí lánàá kọrin ọ̀rẹ́ mi ọ̀wọ́. Jésù Olúwa ó fẹ́. Jọ ó gbẹ̀yìn tẹ̀ wá mí láti abá mi lọ sí abẹ́yìn báyìí ẹ máa lọ lé yín. Dádì kí lè wá? Nǹkan tí màá fi lù wọ́n ni. Dádì wọ́n ń kọ bóyá kẹ́kọ̀ọ́ wọn kọ́. Wọ́n kọrin bẹ́ẹ̀. Jésù ràn mí lánàá kọrin ọ̀rẹ́ mi ọ̀wọ́. Jésù Olúwa ó fẹ́ lọ. Sọ́kòkè ó fẹ́ ràn mí. Ó sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ọ̀wọ́. Jésù Olúwa. Ọmọ mi ìwọ náà fọ́ lórí kan fọ́ lórí kan. Ó ní ọpẹ́. Àwọn ẹgbẹ́bù mẹ́ta nínú náà ìléru iná kò sì jó wọn ó yájọ́ bí dádì lẹ́sọ̀ lu àwa àbí nǹkan ṣe wà àtàwọn ìjọpọ̀ ni kí lẹ̀ ń wọ àmàní wòwòkúwò. Dádì Jésù làwọn o. Tọ́lọ́kọ̀ ni burúkú tó nǹkan. Ìránṣẹ́ náà dò ní dádì. Lóní ká máa wo Jésù. Lóní ká máa wo Jésù. Ee mo jẹ láì kórè yẹn o. Ìránṣẹ́ náà bá dò mí òun ẹ̀ rí. But mo fẹ́ pray fún ẹ, odò ayé ò ní gbé ẹ lọ. Dádì àwọn náà lọkọ ẹ ní dúró. Ẹ ní dúró. Bẹ́ẹ̀ ni sà. Lórí bàbá ẹ ní dúró. Bóyá wọ́n rò pé a ní dúró de bíbọ̀ Jésù. À ń dúró! À ń dúró náà! À ń dúró gbọ́njọ́ wa ń dúró. Tó ti gbọ́? À ń dúró. Ojú bẹ́ẹ̀ lọ. By the grace of God. Oh yes! The scope of IPM is getting wider. That is it. That we are going global. We can. Ó ṣe wọ́n dúpẹ́, ó ṣe gan. Ó ṣe gan. Yes, sir. By the grace of God, the scope of IPM is getting wider. That is it. God bless. That we are going global. We cannot afford to remain local. So, that we are going global. We can. That's all now. That we are going global. So let the next week global. I'm a shower English service. So in there, now we'll watch more. So anybody, after the other English service. So normally in an English church, when you hear anything that you like, what's the man saying here? Anybody after the other? It's about action. It's about action. Hey, you hear that guy? It's about action. Sọ pé iṣu, sọ pé sísun, ṣíṣu, ó yẹ gbẹ̀gbọ́, iṣu, ṣíṣu, ogun ṣì ń bá ìjà. Jọ, gbogbo oṣù tán máa sọ tá a fi máa parí. Má láti mọ ìdúgbọ́, má sọ wọn tètè gbọ́. Mo ti gbé sọ. Jọ má jẹ lu ẹ o. Sọ pé accommodation. Ó ti yé mi. Sọ pé shoprite. Ó ṣe o, má dà sí mọ́ o. Ó ṣe o. Somewhere action. Somewhere action. Now somebody called me from Toronto and asked that who is Woli Ada? Now I want to answer that question. Look at me. I am the Woli Ada. Come here. Take that place. No, go on. Point to me. My point to Lori. Point me. My deja mori ẹ. Point that place. Ó jẹ́ wọ́n mi. Ṣé wàá lù mí ni? Dábì mo lè lù yín o. Dábì mo lè bá ẹ. Play that place. By the grace of God, people are now calling me all the way from United States of America. Let somebody shout hallelujah. Ó yá kúrò mẹ́ orí ẹgbẹ́ kúrò mẹ́. Mo like time to sọ sí yẹn orí ẹgbẹ́. Very good of you. Orí ẹgbẹ́. God bless you. Yes, sir. You know, a woman called me from China and said, Daddy, you know what? I need to tell you something. Hallelujah! You know, the woman told me that, Daddy, hallelujah! You know, that's all now. Daddy, what do you want to do now? Tell me born again, right? Wàásù. Daddy, mo fẹ́ dúpẹ́ fún àǹfààní láti fún mi láti wàásù. Kókó
ìwàásù mi ni no dolly. No dolly. Sọ́fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé no dolly. No dolly. Dádì ẹ bá mi sí Titus 2:4. Èmi àbáwọ̀ ọjọ́. Ẹyin ní sà. Titus 2:4. No dolly ni mo sọ ọ́ nípa ẹ̀. Titus 2:4. Ayé òkú ọ̀dọ́. Bọ́ọ̀lù sí mi fún àwọn ará títí wípé. No. Dádì ẹ kúrò mẹ́rin. Ẹ lọ Jeremiah 7:2. Jeremiah 7:2. Jeremiah 7:2. No dolly ni mo sọ ọ́ nípa ẹ̀. Ṣé o kíyèsí èmi rọ̀ ọ́ ní ìgbà tí wọ́n. No, dádì. Kí ló ń wá gan-an? Dádì mi tí ìdèbà tí wọ́n débẹ̀ máa sọ fún yín. Ok, ẹ lọ sí àwọn ọba orí 50. Àwọn ọba orí 50. Jọ ṣé ọba kìíní àbí ọba kejì? Ọba kọba ẹsẹ̀ ìjà ọba kan ẹni ọba. Kéèyàn ọba kọba. Ọba ẹni ọba ẹjẹ ọba kan ẹni ọba kọba. Ọba kọba. Àwọn ọba tó dórí 50. Àwọn ọba tó dórí 50. Ok, ẹ dàgẹ̀rẹ̀ lọ Samuel 19. Daniel fẹ́ràn kí ló ń dàgẹ̀rẹ̀? Màá dàgẹ̀rẹ̀. Ẹlẹ́nu ṣìkò tí ó ń bàjẹ́. Á dàgẹ̀rẹ̀ Samuel. Ẹsẹ̀ kí ni? Samuel 19 ẹsẹ̀ kí ni títí dé parí. Ṣé ọ̀wọ́ ọ̀gẹ̀ wẹ̀? Wọ́n lè sẹ́wọ̀n ní gíga. Ọ̀wọ́ ọ̀gẹ̀. Ọ̀wọ́ ọ̀gẹ̀. Ẹ̀sẹ̀ ọba ọ̀lọ́wọ́ kiri. Ṣọ́ba Samuel ni àbáyìsà. Kí ló ń wá gan? Dádì ọba òní òfìfẹ́ ni mo wá. Lò wá ní Bíbélì. Bá a ń dẹ́fìlà ògbó ìjọ wa. Ó ṣe o. Ó ṣe o. O ní testimony. Bẹ́ẹ̀ni sà. Níbi tá a wà yìí náà. Ní testimony ẹ̀ka kì í kúrò mi. Ṣé testimony ẹ̀? Bẹ́ẹ̀ni mo kí tó ṣe testimony mi sà máa kọrin kan. Kọrin ẹ̀ gẹ́gẹ́ kó sì tẹ̀ kọrin ẹ̀ gẹ́gẹ́. Yáyí o yáyí yáyí Yésù yáyí yáyí o. No. Ọkọ̀ dẹ́bí ọkọ̀ lórí wọn ṣé pé tí orin tí ó mọ̀ wọ́n ti fi mí dádì mi ò mọ́ ni ẹ̀kọ́ mi màá jẹ́ ẹ̀kọ́ ẹ̀. Yáyí o yáyí Yésù yáyí yáyí o. I don't know the remaining but Yésù yáyí. Kí ló gbọ́? Ẹgbẹ́jọ́ sọ̀rọ̀ wa báwo ni tá a máa kọ́ pàápàá orin bíi Yíbò ìkan tó bá dùn mí jù ṣe rí ìyẹn àwọn èèyàn kọ́ alọ́ọ̀dù láti ìbẹ̀rẹ̀ àárín àpaná bíi ẹ̀ndì àtúnlọ́ọ̀dù wà gbọ́ Hosanna yé Hosanna. Hosanna. Zẹ̀mùsẹ̀mùsẹ̀mùsẹ̀mùsẹ̀mùsẹ̀mùsẹ̀mùsẹ̀rẹ̀ wa. Èwo. Kí ló wọ? Bí wàá ti kọ́ yẹn next time. Hosanna. Yé Hosanna. Hosanna. I don't know the remaining o. The only thing I know is that it must end with èwo. Daddy, kí ṣe testimony mi? Ṣé testimony gẹ́gẹ́? Daddy, testimony yẹn lágbára. Daddy, lọ́jọ́ bí a ṣe ń lọ nínú ìrìnàjò yẹn. Bí a ṣe ń lọ nínú ìrìnàjò yẹn. Daddy, àwọn olè yẹn wọ́n lé mọ́tò wá. Báwo olè yẹn ṣe ń lé mọ́tò wá? Daddy, ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ máa kọ́ jà wọnú gbogbo. Bí bẹ́ẹ̀ máa wá ṣe yà wọnú gbogbo. Daddy, gbogbo pásẹ́ńtà bá bọ́lẹ̀. Bàbá akẹ́mi nìkan nínú gbọ́. Bàbá mi fún mi, mo pe nọ́mbà yín náà. Daddy ẹ̀wọ̀ ẹ̀yin náà ní sáfẹ́ mi. Nọ́mbà yín ò lọ ẹ̀wà fóònù. Ẹ̀tọ́ gbé bọ̀ bọ̀. Wọ́n ṣe gbé bọ̀ bọ̀ nìyẹn. Wọ́n ṣe bẹ́ẹ̀ yín mi. Ọkọ̀ rẹ̀ tó wí kan nínú orí. Ó yẹ wọ́n ó ń gbani náà. Mo ṣe bẹ̀rẹ̀ ni ó ń gbọ́ lọ́wọ́ mi. Ó tún lá agbára Ọlọ́run gbọ́ lọ́wọ́ mi. Ó tún lá agbára Jésù gbọ́ láyé mi. Ó tún lá agbára Ọlọ́run gbọ́ láyé mi. Ó tún lá agbára Ọlọ́run gbọ́ láyé mi. Ó tún lá agbára gbọ́ láyé mi. Ó tún lá lẹ́yìn ìgbà tí mo kọ́ ọ̀rọ̀ ìgbà tó ń gbé bọ̀yọ̀ ọ̀rọ̀ mi. Wọ́n ṣe kó bọ́ lẹ́nu yẹn. Wọ́n ṣe lọ kẹ́nà jáde ní ẹ̀sùn. Wọ́n ṣe kẹ́nà bọ̀. Wọ́n ṣe máa sọ mi. Mo kàn pariwo Ọlọ́run ìpè àfihàn àlàbà sọ̀pọ̀ àwọn. Dádì mo bá tàjí. Bí ìbáwo alánisa jọ torí Ọlọ́run aspect ibo gan ni àlá nígbà tó ń bẹ̀. Dádì gbogbo ẹni sá. Ibi tó ti gbọ́ nọ́mbà mi yẹn gan. Àlá náà ni sá. O ṣé o. O ṣé o. O ṣé mo dúpẹ́ o. Máa wọ ọdún lọ. Òun bá wá ṣé mi lóore last yìí. Bá mi gbé ẹ̀rù yìí sí ẹ̀yìn ọ́fíìsì mẹ́rin. O ṣé gan. O ṣé o. Bá mi kí yẹ o. Wá gbọ́ sà pẹ̀lẹ́ o ṣé o.
tó bá rí mi ládùúgbò má kì mí mọ́ṣọ́ ti gbọ́. Hey, Daddy. Pẹ̀lẹ́ o ṣé mo dúpọ̀. Daddy, èmi ni first born lé wa. Mi ò tiẹ̀ bẹ̀rí last born yín. Mi ò bẹ̀rí ìran yín orí ò pé. Máa wọ tó lọ. Mi ò bẹ̀rí ìran yín. Ọmọ játijàti. Wàá máa dàyẹ́ ìlànà bó ṣe wà yín. Thank you. Let's say good girls, ladies and gentlemen. I feel really honored and humble to stand before the great ones, my daddies and my mummies. Starting máa ń wò dáadáa tí wọ́n ti kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa eré sinimá. I feel honored to stand before this great meeting, and then I want to appreciate the invitation. My prayer for you ni wípé ògo yín ò ní tán o. Bàbá mi àti ìyá mi tó wà lórí ìjókòó. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.